My people, wonder shall never end. Oh, not be small something. Oh, reality don't hit Olamide, my people. Not be small matter. On I know say during election time, now APC now they support. Oh, as election finish now, so they can't abandon this guy. Oh, my people. Now so they can't remove hand for where this guy dey. They can't jackpa leave Olamide. My people, as I talk to now, this guy not this sound. You don't say when this guy they cry, come out. They talk say he not this sound. Now e dey go hospital, dey do everything, be like say im money don finish o kpatakpata. Na every day na this our brother dey come out for online dey ask make people make dem give am money, make dem support am. No be small something. Yesterday again na 10,000 na this our brother dey beg for online, my people. If una see comment section, dem come dey talk say Olamide you too dey beg. Na beg na you dey beg o, make you go meet APC, make you go meet your people. Not be small thing. Oh, my people, as I cross this one I will choctolize anyway. If una get, make una still help am, even if say he do bad o, he offend una, I beg make una forgive this our brother. Not be small matter. Oh, not be like this. Now this our brother be before. If una check this our brother well, una go say and say this our brother face, he even they swell up everywhere. They swell up, my people. I beg make una help am. Not be say person don't enter grave finish on I go dey cry say I die. No, my people, as I cross this one I will choctalize. Oh, wetin dey this life, nothing dey this life, nothing dey at all. You not get part one, you not get part two. Nobody knows tomorrow. I beg make una forgive this our brother as he dey beg this money, so tears fall for my eye, my people. May no come be say I too talk. Make una listen to Olamide. Ìdùnnú tèmi náà láti máa wá sórí social media or láti ṣí ìdí ara mi or láti yẹ̀yẹ́ ara mi. Tèmi yé mi. Màá wá léni, màá tọrọ owó lórí social media, ẹ jọ̀ọ́ help mi. Màá tún wá lọ́la, màá tún tọrọ owó lórí social media, ẹ jọ̀ọ́ help mi. Ṣẹ́rí, èmi tí mi dàgbà dé yìí, mi lápá, mi lẹ́sẹ̀, mi lójú. But aṣọ ló ń bo àṣírí ara èèyàn. Ẹ̀yin náà ẹ wò, mi láwọn èèyàn tó close mọ́ mi tó lẹ́ pé wọ́n máa ń rí mi lójoojúmọ́. But pé kọ́ máa rí mi kí n máa yẹ̀yẹ́ ara mi, kí n máa wá sórí social media pé ẹ jọ̀ọ́ ẹ help mi o. Ìfẹ́ ra kan tó dẹ́ pé ó wà very important o, ó wà very special sínú ayé mi o, ó wà very urgent o. Táwọn èèyàn bá rí mi ní street gan, ó tún máa tì mí ni. But mi ń wo yẹn. And àwọn kan sọ pé Olamide ò níṣẹ́ ló wá ṣẹ́ṣe. Ó yẹ pé mi ì fẹ́ ṣiṣẹ́. I'm a very hard working man. But tèmi yé mi. Tèmi yé mi. Ẹ wo dáadáa tí mi ń ṣe. Ẹ wo dáadáa tí mi ń ṣe. Tèmi yé mi. Ẹ wo bí tí mi ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé mi. Débi stage tí mi wà rí. Ó ń ṣe mí mọ̀ ń ṣe mi, ó ń ṣe agbára mi. Ọlọ́run ọba tó dá mi sáyé gan kò ń ṣe ọba tà. Condition ẹlòmíì gan ó ju tèmi lọ. Ìkan tó ń gbé lágbé aṣọ ẹlòmíì gan ó ju tèmi lọ, but tèmi yé mi. Ó ń ṣe ìdúró mi náà. Iṣẹ́ lọ́mà supervisor tí mi ń ṣe. Mi ń lọ bí iṣẹ́, but wọ́n ń fún mi salary 40,000. But ẹ̀yin náà wo ìkan tó dẹ́ pé ó ti lọ sókè, àwọn nǹkan bí oúnjẹ, àwọn nǹkan bí oògùn, àwọn nǹkan bí transportation, ó ti high. But ìkan tí ó lẹ́ pé kí wọ́n máa lọ ṣiṣẹ́ agbára, mi nífẹ̀ẹ́ ara mi, but mi like ìkan tó lẹ́ pé ó máa dé easier job fún mi. But mi ń wá opportunity, but mi rí opportunity náà ni. Tàbá ní ká dá wà nílé, ìrònú máa ṣẹlẹ̀ sí wa, máa ronú. But à ń fi pé ká máa lọ sí street, ká máa help àwọn èèyàn, ká máa ṣe fídíò, ká fi máa pass time ara mi.
but àwọn èèyàn ò lè believe mi, wọn understand bí tí mi ń lọ. Mi lọ́rẹ̀ẹ́ obìnrin tó bímọ fún mi gan, ó máa wò mí pé ṣé ọkùnrin lélẹ́yìí ṣá. Àwọn ọ̀rẹ́ mi máa wò pé àṣọkùnrin lélẹ́yìí ṣá, but èmi ń yé mi. Táwọn èèyàn bá ń fún mi ní 1 million lénìí kò lè solve problem mi, àdúrà nìkan ni. But tọ́lọ́run bá ní àsìkò ti tó, kò sẹ́yàn tó lè wúwa tó lè yí ohun Ọlọ́run padà. Tọ́lọ́run bá ní àsìkò ti tó láti wò mí sàn, tọ́lọ́run bá ní àsìkò mi ti tó pé báyìí máa ṣe gba kú, kò sẹ́ni wọ́n tó. But èmi mọ̀ pé ọjọ́ kan inú mi á dùn, màá jókòó, màá sọ ìtàn ayé mi fáwọn èèyàn pé ẹ ò kọ́ tọ́lọ́run ṣe ní ayé mi. Ọjọ́ náà ń bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ support mi ẹ ṣé o. Ọlọ́run tó ti mi rọ́wọ́ yín o, ẹ ní kábàámọ̀ o. But ẹ fi mí sínú àdúrà. Yóò bí ṣe ń gbá ayé mi rí kò wo èmi náà, ó ń fa ìtìjú sínú ayé mi, kò wo èmi náà. But all is well. Gbogbo ẹ̀yẹ Ọlọ́run ẹ ṣé gan, mi dúpẹ́.